reason yẹn tí ò kì í jẹ́ káwọn olóṣèlú Nàìjíríà lẹ́yìn. orúkọ mi ní Gbàgbọ́ bí Ajẹ́lẹ̀ Àgìsọmọ lọ́wọ́ Ifá. nínú ẹ̀yà tó dáa jù ní gbogbo àgbáyé ẹ̀yà Yorùbá ni. àwa la máa dọ̀bálẹ̀ ká máa kí àgbà tó bá jù wá. àwa la máa dọ̀bálẹ̀ ká máa kí ìyá àti bàbá tó bí wa lọ́mọ. nínú èdè tó yáyì jù láyé ẹ káàárọ̀ òbí, ẹ káàárọ̀ ẹ̀gbọ́n, ẹ káàárọ̀ bàbá, ẹ káàárọ̀ ìyá. àwa Yorùbá nìkan la ní. òyìnbá ní come, tó máa fẹ́ pọ̀ wọ́n kékeré à ní come, tó máa fẹ́ pọ̀ gbàlagbà à ní come. kò sí èdè àpọ́nlé nínú èdè òyìnbó. ṣe rí àwọn ọmọ Yorùbá tó máa pe èdè Yorùbá ní vernacular, ọmọ àlè original ni wọ́n. nínú èdè tó ní àpọ́nlé jù láyé tí ní Ọlọ́run dùn sí jù láyé èdè Yorùbá ni. kí Christian àti Muslim tó dé láti mọ Ọlọ́run. kí ló jẹ́ akọ́dá? Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. kí ló jẹ́ àṣẹ̀dá? Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. ìṣètò orúkọ Jésù wá ń pọ̀ yìí ṣebí kò yẹ kí gbogbo accident máa wà, kò yẹ ká máa jí ìyàn gbé, ìgbà ilé ènìyàn wá sọnù sí i. ẹ jẹ́ ká jí ìdè ẹ̀yin Yorùbá ká mọ ibi tá à ń lọ. ṣe rí nílé ayé ìgbà lásọ, ìgbà lè ènìyàn. àsìkò kan wà tó jẹ́ pé nǹkan ti expire, Nàìjíríà ti expire. Nàìjíríà ní ìbẹ̀rẹ̀ ó ní òpin. láti bí 10 years ago ni mo ti dá Fánífá sọ fún mi wípé Nàìjíríà máa pé Oòduà máa dá dúró. mo ti post àwọn kinní kan tí mi ò lè sọ, ṣùgbọ́n àwọn tó bá ti gbọ́ ọ̀rọ̀ yẹn tí wọ́n bá gbọ́ mi wọ́n mọ̀ pé èmi ni mo sọ̀rọ̀ yẹn. ṣé rí Oòduà máa dá dúró? Nàìjíríà ti expire torí gbogbo nǹkan tó lọ́wọ́ sọ pé kí Yorùbá wá ṣe láyé Nàìjíríà ti change ẹ̀. Ọlọ́run fún Yorùbá ní respect, Ọlọ́run fún wọn ní ètùtù tá a lè máa ṣe láàárín ìlú kí ìlú máa túbọ̀ gbà, kí ìlú máa túṣẹ. Ọlọ́run fún wa, Ọlọ́run fún wa ní gbogbo ètò bá ṣe lè tòlú. gbogbo ẹ̀ pátá ní Nàìjíríà ti change mọ́ a lọ́wọ́, ṣùgbọ́n ó ti wá tásìkò lójú Ọlọ́run ọba láti wípé ká máa ṣe kíní yẹn bóun ṣe rán wa. Ọlọ́run ti pín wa. gbogbo àwọn olóṣèlú tó sọ pé a lè pín, a lè ṣe, mo fọlọ́run bẹ̀ yìí mi ò fẹ́ kẹ́ni kankan kú lẹ̀ Yorùbá, torí kó mọ̀ dàbẹ́ ni pé Ọlọ́run bẹ̀ sí ní gbẹ̀mí wọn àti ọmọ kékeré àti àgbàlagbà. ẹ jẹ́ ká mọ̀ yìí pé àsìkò títọ́ ti dé fún Nàìjíríà, àsìkò dídúró ti dé fún Oòduà Republic. ẹ jẹ́ ká gbárùkù tí, torí wípé mo fẹ́ bèrè kíní kan lọ́wọ́ ẹ̀yẹ èèyàn. nǹkan tọ́lọ́run ṣe téèyàn ló fẹ́ dì mú, ta ló tó bẹ́ẹ̀? nǹkan tọ́lọ́run ò lọ́wọ́ sí téèyàn sọ pé òun fẹ́ ṣe, ta ló tó bẹ́ẹ̀? ẹ̀dá tó bá dẹ̀wò ẹ̀dá wọn á sẹ̀ sí, á tún kú sínú ẹ̀sìn náà. kò sówó tí ò lè parun láyé. gbogbo ẹ̀dá tó bá sọ pé torí tọmọ ló jẹ́ kó òun máa kó dúkìá jọ, onítọ̀hún ru ọmọ òun pé wípé kò ní jẹ́ èèyàn, ọmọ òun ló bá ta ògbó dúkìá òun ni. ṣùgbọ́n ẹ̀dá tó bá sọ pé tóun bá iṣẹ́ tóun ṣe yìí ó kíyà má jẹ òun ni, ìwé tóun rán ọmọ kọ́ ọmọ náà kó ṣe ti tiẹ̀ ni, àwọn ọmọ òun máa jù ú lọ ni. rísìn yẹn tí ò kì í jẹ́ káwọn olóṣèlú Nàìjíríà lẹ́yìn, òun ni ò kì í jẹ́ kán lálẹ́, torí wọ́n ti da yé ọmọ wáyé. ẹ̀yin ìlú ẹ ṣe dáadáa, torí ọjọ́ ìdíkọ́, torí ọjọ́ ọ̀la ni. ọba kọba tó bá ti jẹ́ pé kò lè ṣètìtú lẹ̀ Yorùbá, kí ìlú túbà kí ìlú túṣẹ, kí ikú má pọmọdé ìlú. ṣé ní gbogbo àwọn tó kú láàrin ìlú, gbogbo àwọn tí jàkálẹ̀ àrùn pa láàrin ìlú tó lè tù lẹ́ẹ̀kẹ́ ṣe bẹ́ẹ̀ tó bá kọ̀ tó ṣe nà láìsí, orí ọmọ wọn àtòrí ara wọn lè tu lẹ́sẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọlọ́run á bí yín. ṣùgbọ́n ọba tó bá ṣe eré Ọlọ́run á san lẹ́san rẹ̀, òní là á san lẹ́san rẹ̀. ṣé ní gbogbo ẹ̀yìn tẹ́ gbogbo wá sílẹ̀ Yorùbá, a mọ nǹkan tí ilẹ̀ wa gbà, táwa ti fún nǹkan tí ilẹ̀ wa gbà ní nǹkan tó yẹ kó gbà, à á fún un ní kékeré, ẹ̀jẹ̀ yín ló máa fi kún yòókù. ọmọ Oòduà á dẹ̀ dúró láṣẹ Elédùmarè. bàbá Bánjí Akíntóyè, mo kí yín tẹ̀sẹ̀tẹ̀sọ, mo kí yín tàwọ̀tàwọ̀, mo kí yín sórílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. ibi táwọn àgbà ṣètì sí tẹ́ gbé bẹ̀ ojú òní tì yín láṣẹ Elédùmarè. ẹ ní sẹ̀sí nílẹ̀ Yorùbá, ẹ ní tán ẹlẹ́yìn bẹ̀. mo fi tìfẹ́tìfẹ́ kí Sunday Ìgbòho láṣẹ Elédùmarè. ọwọ́ ayé ò ní ká ọ tìkà ò ní tẹ̀ ọ́, o ò ní bọ́sọ́dẹ ayé. tán bá ní kán mú ní ọ̀la náà máa mú, àti gbogbo ẹ̀yin olórí ológun pátá
tẹ́ wà nílẹ̀ Yorùbá àti gbogbo ẹ̀yin ọmọ Oòduà pátá tẹ́ wà nílé lóko, ọwọ́ ayé ò ní ká yín. Kóìkì, mo kí ọ dáadáa, o kú ọ̀rọ̀ sọ, o ò ní sọ̀rọ̀ tì, ohun ẹ ò ní há. Gbogbo ẹ̀yin ìwé ìwòye o, sẹ́rí yahoo tẹ́wò tán ṣe yìí, adùn ìṣẹ́jú kan ni tí ò lẹ́yìn rárá. Àtàwọn oníṣègùn tó ṣiṣẹ́ fún yín nípa ẹ̀ kò sálẹ̀ ń bẹ̀, ẹ̀rín èní ẹ̀kún ọjọ́ alẹ́ ni. Olóyìnbó ní charity begin at home. Ilé láti máa kẹ́sọ́ ròde. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ìwé ìwòye o, ẹ má para yín mọ́, ẹ má jẹ́ kí ọkàn yín di láti wá nǹkan tí ò sọnù káàkiri.